nítorí Bobrisky VDM ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n o, nítorí Bobrisky Very Dark Man ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n. Láti bí ọjọ́ mẹ́ta báyìí ni àwọn ìdílé bàbá wa Fálànà ni wọ́n ti dún ìkòkò mọ́ Very Dark Man pa àwọn máa wí pé ó fi ẹ̀wọ̀n jura. Kí ló fà á? Wọ́n ní ó bà wọn lórúkọ jẹ́. Wọ́n dẹ̀ ní àwọn fún ní 48 hours láti wá síta kó túbá kó tọrọ àforíjì lọ́wọ́ àwọn pé láìjẹ́ bẹ́ẹ̀ àwọn máa pàdé nílé ẹjọ́. Lọ́yà wọn kọ lẹ́tà sí VDM bó tẹ̀yẹ pé orí social media ni wọ́n post ẹ̀ sí. Ṣùgbọ́n VDM ti fún wọn lésì. Lọ́yà VDM yẹn ẹ̀gbọ́n mi Dèjì Adéyanjú ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ká mọ̀. Ó náà dẹ̀ ti fún wọn lésì padà pé oníbàárà wọn kò bá ẹnikẹ́ni ní orúkọ jẹ́, kò bá ẹnikẹ́ni ní orúkọ jẹ́. Bobrisky àti ẹni tí Bobrisky jọ ní ìṣù ni kí wọ́n lọ́dún kòkò mọ́, kì í ṣe VDM. Báwo ni gbogbo ọ̀rọ̀ ṣe jẹ́ tí ìdílé bàbá Fẹ́mi Fálànà fi sọ pé VDM bá wọn lórúkọ jẹ́? Ṣé nínú ọ́díò tó jáde tí ọmọkùnrin tí ẹ̀wọ̀n àti Bobrisky jọ jára lówó yẹn tí ó release, VDM ní ọmọkùnrin yẹn sẹ́ndì ọ́díò yẹn sí pé kó jọ kó bá wọn release ẹ̀ torí pé VDM jẹ́ blogger tọ́lọ́ ń gbà fún. So nígbà tí VDM wọ́n fẹ́ analyze ọ́díò yẹn, torí Bobrisky dárúkọ bàbá Fẹ́mi Fálànà ní ọ́díò yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ agbẹjọ́rò ẹ̀, ó dẹ̀ dárúkọ sí Falz lórúkọ ẹ̀, Falz ọmọ bàbá Fálànà tó ń kọrin yẹn, òun náà yìí sọ́ọ̀sì lọ́ọ̀yà. So ó dárúkọ ẹ̀ ń bẹ̀ pé ìdàpọ̀ ó pè é ní pé kó yá ń lówó nígbà tí àwọn tó fẹ́ fi sí VIP apartment tí wọ́n ní kó lọ mú 7M wá, ó pe bọ̀bọ́ yẹn pé kó yá ń ní owó. Ìyẹn wá ń sọ fún pé bí a kò sówó àbí kankan, wọ́n ṣà ní àwọn ọ̀rọ̀ kan tí mi ò lè sọ bọ́ èmi fẹ́ kẹ́ni kan máa fi lọ́ọ̀yà lé mi náà kiri. So but wọ́n ṣà reflect nínú ọ́díò yẹn tí Bobrisky sẹ́ẹ̀lì pé òun pe bọ̀bọ́ yẹn. Bobrisky fúnra ló dárúkọ ọmọ bàbá Fẹ́mi Fálànà nínú ọ́díò yẹn pé òun pè. Sẹ́yìn gbọ́ mi, Bobrisky ló dárúkọ ẹ̀ pé òun pè. Bobrisky fúnra ló dárúkọ bàbá Fẹ́mi Fálànà nínú ọ́díò yẹn. Nígbà tí VDM wá analyze ọ́díò yẹn, ó wá sọ̀rọ̀ kan ní bàbá Fẹ́mi Fálànà gbogbo ọdún yẹn pé tó bá jẹ́ wípé nǹkan tí ó ṣe náà dúró yìí tó ṣe náà dúró ọtí Bobrisky sọ náà dúró yìí tó bá yẹ kó true kí wọ́n jáde kí wọ́n jẹ́ ká mọ̀. Tó bá dẹ̀ true, baba must come out and let us know. Ó dẹ̀ tó wá pé ọmọ bàbá ṣe Falz àbí kí lórúkọ ẹ̀ pé nǹkan tí Bobrisky sọ ní ọjọ́ yìí tó bá jẹ́ pé lóòótọ́ ni, you guys should come out. Tó bá jẹ́ pé lóòótọ́ ni, a jẹ́ pé ẹni tá a gbójú ogun lójú ẹni agbá o pé òun wà ó jẹ́ nǹkan ìdójútì gbà tó bá jẹ́ pé lóòótọ́ ni. Ó ní ṣùgbọ́n tó bá jẹ́ pé kì í ṣe lóòótọ́, ẹ jáde kẹ́ wá clear ara yín. Bó dẹ̀ sọ fún bàbá náà pé tó bá jẹ́ pé bàbá tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tí òun gbọ́ ní ojú yìí o, a jẹ́ pé ẹ̀yin tí à ń wò gẹ́gẹ́ bí àgbà nínú àwọn tó ń jà fún ẹ̀tọ́ aráàlú, a jẹ́ pé ìwà ìbàjẹ́ wà lọ́wọ́ tí yín náà nìyẹn o. Ṣùgbọ́n tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀, ẹjọ́ ẹ tètè jáde kí wá di bọ́ǹkẹ̀. Bọ̀bọ́ yẹn ò sọ jù bẹ́yẹn lọ. Bọ̀bọ́ yẹn ò sọ jù bẹ́yẹn lọ. So tó ń tẹ́ni ẹ̀ lárí Falz ọmọ bàbá Fẹ́mi Fálànà ló wá jáde pé òun fún ní 48 hours kó fi tọrọ àforíjì lọ́wọ́ ìdílé àwọn tó gbọ́ bá àwọn lórúkọ jẹ́ láyé bá àwọn máa pàdé ilé ẹjọ́. tó pọ̀ tí òun náà torí because the guy is also a lawyer but ìdílé wọn gbogbo ìdílé wọn lọ́yà ni wọn bàbá Fẹ́mi Fálànà lọ́yà ni wọn ìyàwó wọn lọ́yà ni wọn bọ̀bọ̀ Falz lọ́yà ni wọn ó tún ní ẹ̀gbọ́n obìnrin kan náà lọ́yà tí adúrún káàbí nǹkan lórúkẹ lọ́yà náà ni wọn so gbogbo tí wọ́n ti wù pé agbára wà lọ́wọ́ àwọn lè ṣẹlẹ̀ tó wà wọn ní ìdílé àwọn wọ́n gbà gbọ́ lọ́ọ̀ nìkan lọ́ba tó ju ẹ̀dá lọ lọ́yà lè rojọ́ òun kọ́ ló máa dájọ́ ní court. So Very Dark Man wá fún bàbá yẹn pé Very Dark Man pé òun wà disappointed ní ọ̀rọ̀ tí Very Dark Man sọ kó apologize. Very Dark Man ní kí lòun sọ òun ò bá yín lórúkọ jẹ́ òun sọ wípé tó wá jẹ́ pé nǹkan yẹn true a jẹ́ pé nǹkan ìdójútì ni fún ìdílé yín wọ́n tó bá di true ẹ jáde kẹ wá sọ pé nǹkan tí Bobrisky sọ ní ọdún yẹn kò true ẹ̀ ní nǹkan kan sí pẹ̀lú ẹ̀ o. In which nígbà tí àwọn oníròyìn ń bá bọ̀bọ̀ Falz yẹn sọ̀rọ̀ pé kí ní àjọṣepọ̀ tó wà láàárín àti Bobrisky bọ́ kí Bobrisky tó lè pè é omi ìgbàjọ ní àjọṣepọ̀ sọ̀rọ̀ ẹni ní àbí tọkọ tìyàwó ó ní àwọn ò fẹ́ ra pé ọ̀rẹ́ lásán àwọn pé lóòótọ́ ló pòun tó ní kò ní àwọn lówó. So ó wá hold Bobrisky responsible pé ó dárúkọ ẹ nínú ọdún tó send sáwọn èèyàn sí ọ̀rẹ́ ẹni tó jẹ́ blogger tó gbọ́dún ẹ̀ jáde ló wá sọ pé ó bẹ̀ lórúkọ jẹ́ torí pé ìyẹn ò náwó àbí ẹ wá ń dún kòkó mọ́. So Falz àti Very Dark Man ló ń fọ̀rọ̀ ẹ̀ lára wọn tẹ́lẹ̀ bí àbúrò bí ẹ̀gbọ́n ni
fásitì tó ṣe jáde tó jẹ́ wọn bàbá Fálànà náà tó náà jẹ́ lọ́ọ̀yà obìnrin bó náà ṣe bẹ̀rẹ̀ sí dùn kòkò ní pé àwọn á rí pé very dark man sẹ́wọ̀n àwọn àpánilẹ́lẹ́jọ́ àwọn á jẹ́ kó mọ orí yẹn táwọn jẹ́ gbá orú èèyàn wo ni wọ́n jẹ́ sẹ́yìn jẹ́ gbákejì Ọlọ́run ni àbẹ̀jẹ́ àbí abẹ́yìn lọ́wọ́n kó lé ayé lọ́wọ́ pé èèyàn jẹ́ lọ́yà ò túmọ̀ sí pé ó ti ní gbogbo àṣẹ ayé lọ́wọ́ so wọ́n á dún kòkò mọ́ bọ̀bọ́ yẹn láti jẹ́rìn àbí jẹ́ta everything ni wọ́n fi press release pé àwọn máa pẹ́ ẹ̀wọ̀n gbére ló lọ àwọn máa gbé kíní kan so wọ́n bí tọ̀rọ̀ ń lọ ìsìn ẹ máa gbọ́ èmi kọ́ fẹ́ sọ̀rọ̀ sí bàbá Fálànà dọ́tọ̀ wọ́n ní gbogbo àwọn bloggers lórí mo gbé gbogbo bloggers ló ń bẹ̀rù láti sọ̀rọ̀ báyìí láti dárúkọ wọn gbogbo bloggers ló ń bẹ̀rù láti dárúkọ wọn very dark man tẹ́ ń wò yẹn méjì ẹ̀ ò sí nínú ìdílé ẹ̀ láti òkè délẹ̀ àwọn kọ́ àbẹ́ pé nǹkan tí wọ́n ń ṣe nǹkan tó lọ́wọ́ ń fi rán wọn ni tó pé àwọn náà mọ̀ pé àwọn máa ní àwọn ìdúdúkọ̀ kan bẹ̀ so dára lọ́pọ̀ ìdúkọ̀kọ̀ tí wọ́n dún kòkò mọ́ very dark man yẹn kò jọ lórí wọ́n ti sọ gan ní pátákó rẹ̀ oṣù 6 ẹ̀ lè pa wọn síbẹ̀ ìsìnbẹ̀ sùn ìgbà lórúkọ jẹ́ lẹ́wẹ́ kan wọn kì í pààyàn lórí pé èèyàn pààyàn lórúkọ jẹ́ tó wáyé pé Ọlọ́run fún yín ṣe torí pé gbogbo ìdílé yín jẹ́ lọ́yà so òun kan ti sọ torí pé òun ní ẹ̀fùrọ̀ tí èèyàn tó fẹ́ gbé fún ẹnìkan láti kí nǹkan bọ̀ so òun dẹ̀ ní bàbá ń gbẹ̀jọ́ kan níbì kan òun ṣe nǹkan bọ́ lọ́run sí ra òun because àkọ́kọ́ nítorí pé bàbá yìí jẹ́ ọmọ àtàpàtà dìde ẹ̀ ń lérí mọ́ ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ tí mo wo fídíò yẹn fúnra mi ó fi ẹ̀sùn kan bàbá Fẹ́mi Fálànà wípé òun ń gbọ́ pé àwọn tó bá ti jó níbàárà wọn nǹkan tí wọ́n bá fi dúró tàbí tí wọ́n gbà lọ́wọ́ wọn tílẹ̀ ẹjọ́ gbà lọ́wọ́ wọn àwọn ló máa ń padà rà lọ́wọ́ wọn ìyá mo ti save fídíò yẹn torí ọjọ́ iwájú ẹnìkan ò ní lè sọ pé èmi náà bá òun lórúkọ jẹ́ mo save fídíò yẹn ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ ló sọ bẹ́ẹ̀ mo dẹ̀ wo fídíò yẹn fúnra mi so tún gbọ́ mi ẹ̀yin tẹ́ máa ń ẹ̀yin agbẹjọ́rò kíní ẹ̀yin agbẹjọ́rò ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ ló sọ o mo dẹ̀ ti save fídíò yẹn torí ọjọ́ iwájú ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ ló sọ o so kí wá ló dé tí wọ́n fi lọ gbé ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ kó bá àwọn lórúkọ jẹ́ kí ló dé tí wọ́n fi gbé ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ gbogbo ìdílé bàbá Fẹ́mi Fálànà yẹn kọ́ ní ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ bá àwọn lórúkọ jẹ́ ìdí ẹ̀ ni wípé wọ́n pé ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ ó kàwé débi téèyàn kàwé dé ó kàwé débi téèyàn kàwé dé àwọn náà ní ìdílé wọn náà lówó débi téèyàn lówó dé ìdílé wọn lórúkọ téèyàn lórúkọ dé tó túmọ̀ pé ọmọ mẹ̀kúnnù nìkan ní òráyé wá lórílẹ̀‐èdè wa báyà bì tẹ́pẹ́ ẹ lè máa dún kòkò mọ́ ẹ lè máa ṣe bẹ́ẹ̀ ní igbákejì Ọlọ́run ẹ sì lọ wàhálẹ̀ yẹn mọ́ ìyá Kẹ́mi Olúnlọ́yọ̀ ẹ sì lọ gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ sí bàbá Fẹ́mi Fálànà lórílẹ̀‐èdè yìí èèyàn mélòó ni ẹgbẹ́ lọ láti mọ́ ní pọ́n bàbá yẹn lórúkọ jẹ́ now Dèjì Adéyanjú òní lọ́ọ̀yà VDM bàbá ni lọ́ọ̀yà Bobrisky Dèjì Adéyanjú jẹ́ àwọn bàbá gẹ́gẹ́ bí ìkan nínú àwọn aṣíwájú tó ń gbógun ti wà bàjẹ́ láwùjọ wa so báwo ló ṣe wá máa rí tí Dèjì yẹn bá wá padà jó sí court pẹ̀lú àwọn tó ń takò àwọn bàbá lórí pé ẹnìkan release audio jáde because lójú èmi bó ṣe rí ni wípé àwọn arábí ìfẹ́ fìyà jẹ VDM lórí audio yẹn wípé ó tú sí Bobrisky nísìnyí mo sọ bẹ́ẹ̀ ni pé bàbá ni lọ́ọ̀yà Bobrisky so bàbá gbọ́dọ̀ máa ṣègbè lẹ́yìn ẹ̀yìn oníbàárẹ̀ àrísì mo sọ bẹ́ẹ̀ ni pé bàbá jẹ́ lọ́ọ̀yà Bobrisky so bàbá gbọ́dọ̀ ṣiṣẹ́ owó iṣẹ́ tiwọn gẹ́gẹ́ bí lọ́ọ̀yà Bobrisky Falz jẹ́ ọ̀rẹ́ Bobrisky ní ọmọ bàbá so ó náà fẹ́ protect ọ̀rẹ́ so àwọn á fẹ́ deal pẹ̀lú VDM pé ó gbé audio yẹn jáde in which kì í ṣe VDM yẹ kí wọ́n gbógun tì VDM kọ́ ni ó make audio yẹn pẹ̀lú Bobrisky ọ̀rẹ́ Bobrisky tí Bobrisky fi àṣírí sí lọ́wọ́ tí wọ́n jọ ní ọ̀rọ̀ láàrin ara wọn tó ń send audio sí blogger ló yẹ kí ẹ gbógun tì kì í ṣe blogger tó release audio yẹn jáde because ẹ má gbàgbé pé VDM ń sọ wípé tó bá jẹ́ wípé òótọ́ ni nǹkan yìí a jẹ́ wípé nǹkan ìwà ìbàjẹ́ gbà ni bàbá wù ni Falz dẹ̀ wù wọ́n tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ Falz gbọ́dọ̀ jáde kó jẹ́ gbogbo ayé mọ̀ wípé irọ́ ni Bobrisky pa o nígbà sí pẹ̀lú Bobrisky o kí bàbá náà jáde pé irọ́ ni Bobrisky pa o nígbà pẹ̀lú ẹ o ẹjọ́ ṣé ó bá àwọn lórúkọ jẹ́ nìyẹn
because nínú ọdún yìí Bobrisky ti dárúkọ Falz tó lè dárúkọ bàbá pé òun ní kí Falz yá ń lówó agbákanwò kan tó dárúkọ bàbá náà gẹ́gẹ́ bí agbẹjọ́rò so ṣé VDM bá àwọn orúkọ jẹ́ pẹ̀lú nǹkan tó sọ nínú analysis tó ṣe ṣé ọba lórúkọ jẹ́ wà ń bẹ̀ because èmi believe pé ara gbèsè tó yẹ kí bàbá gbé bàbá jẹ́ ìkan náà àwọn àgbà tá à ń wò lórílẹ̀‐èdè yìí pé bàbá yìí ìyẹn náà ni kò fẹ́ràn ìwà ìbàjẹ́ ó ń gùn ti ìwà ìbàjẹ́ láwùjọ wa tí ìkan náà àwọn ọmọ bí ọmọ mo lè pe VDM sí bàbá irú people like Dèjì Adéyanjú Sowore yes irú VDM yìí Aisha Yusuf ọmọ ni wọ́n jẹ́ nínú àwọn tí ó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn bàbá ni wọ́n ń wò gẹ́gẹ́ bí aṣáájú tí ìkan ní wọ́n bá tẹ̀ wá padà ṣàṣìṣe èmi bìí pé yẹ kí bàbá pè wọ́n ní pé ọmọ máa bọ̀ tàbí àbúrò máa bọ̀ báyìí ló ṣe kọ́ rẹ̀ rí báyìí lọ́rọ̀ ẹ̀ ṣe rí báyìí lọ́rọ̀ ẹ̀ ṣe rí kẹ́dẹ̀ ṣàlàyé fún kì í ṣe kí ẹ̀dá yìí sílé káwọn ọmọ yìí máa dún kòkò wọ́n rẹ̀ níbẹ̀ pé àwọn máa pè àwọn máa gbé lọ ilé ẹjọ́ VDM ti sọ pé pátákó rẹ̀ kẹfì sọ àwọn oṣù mẹ́fà wọn á jáde wọn á jẹ́ kọ́ntínú kan tó ń ṣe. àwọn kan àjọ pé àwọn kan àjọ pé ẹ̀ lè fi dúnkòkò máa wọn kan number one gbé ẹ máa pa ẹ máa mú yẹn ẹlẹ́mìí àjọ pé ó ti sáyìn tán kò jẹ́ gbogbo nǹkan tó burú jù láyé àgbàmí kan tó bá ẹ̀ lẹ́rù jù láyé òní kú àwọn kan àjọ pé kú yàn jọ wọn lójú they just want to make name good name ó lè pé wọ́n kú wọ́n lọ because olóòtú ọ̀rẹ́ yẹ ẹ̀sìkọ́ láyé máa fi ròyìn ẹ̀ o nǹkan yẹn tó gbélé ayé sí yẹn láyé máa fi ròyìn ẹ̀ so tó bá ń balẹ̀ ayé jẹ́ tó pé o fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ láì dáadáa o fẹ́ káwọn èèyàn pa ẹ́ o fẹ́ káwọn èèyàn dúnkòkò mẹ́ tó dẹ̀ ń balẹ̀ ayé jẹ́ kò sí jọ́ tó ò ní lọ so má wàá sí nǹkan tó yẹ pé ó máa affect àwọn ọmọ ẹ lọ́jọ́ wájú tàbí àwọn ọmọ ẹ so ìwọ̀n bá ìgbà tá a fẹ́ lò lókè pẹ̀ yálà ọ̀rẹ́ lè yẹ ló fẹ́ lò gan bí a tó ọ̀rẹ́ yẹ ló fẹ́ lò bí a 150 ni ló dáadáa another point ló fẹ́ make ni wípé mo rí conversation bí Bob àti kan náà agbábọ́ọ̀lù wa tí Bob ti sọ fún agbábọ́ọ̀lù wa yẹn pé wọ́n máa fẹ̀sùn kan òun náà pé báwo ló ṣe kílé tó fi ń fún un lówó ìyẹn dẹ̀ ya sọ pé aláyé má drag mi sí ọ̀rọ̀ yìí mo fún ẹ lówó mo fún ẹ lówó má drag mi sí ọ̀rọ̀ yìí rárá tọ̀ now I want to ask kí ni reason tí wọ́n fi ń fún lówó iṣẹ́ wo ló ń ṣe sí wọn kí ni àǹfààní ẹ̀ láwùjọ wa another thing ni pé VDM sọ wípé pàtó ọdún yẹn ń bọ̀ pé torí pé Bob dárúkọ àwọn èèyàn tó pọ̀ nínú pàtó yẹn gan tó jẹ́ pé ó ń jẹ́ alátìlẹyìn ẹ̀ lára àwọn tó yẹ pé wọ́n dẹ̀ bá rin ìrìn tí kò fi sun ọgbà ẹ̀wọ̀n tó fi sun apartment yẹn wọ́n dẹ̀ lórúkọ àwọn honourables wà ń bẹ̀ orúkọ àwọn celebrities kọ̀ọ̀kan wà ń bẹ̀ àwọn kan wá sọ fún vet dagman pé kó má release ọdún kankan mọ́ because tó bá tó release ẹ̀ eléyìí tó release tí wọ́n dárúkọ bàbá Fálànà àtàwọn ọmọ bàbá Fálànà ni kò tí bọ́ ń bẹ̀ táwọn yẹn sọ pé àwọn máa gbé lọ ilé ẹjọ́ yìí tó bá tó wá release mi tí bí àwọn yẹn gbọ́ pé Bob dárúkọ àwọn ń bẹ̀ kàkọ́ lọ kára mọ́ Bob tàbí ẹni tó release ọdún yẹn tó send ẹ̀ sí VDM náà tó máa kára mọ́ o kó má ti pé àwọn tó máa fi aṣọ ẹ̀wọ̀n lọ́wọ́ máa pọ̀ but àwọn kan tó wá sọ wípé kí VDM jọ kó release ẹ̀ because a fẹ́ mọ orúkọ bàbá àṣàlẹ̀ bí ó pọ́sì kí Bob dárúkọ bàbá àṣàlẹ̀ tó ní bá ń pe contra general ọgbà ẹ̀wọ̀n yẹn ó pọ̀ ìkó dárúkọ ní ọjọ́ yẹn and I'm begging you also my brother VDM please release the part 2 of that audio please release it so because àkànlé púpọ̀ lè wà nínú òkùnkùn lórílẹ̀‐èdè yìí ká dẹ̀ máa pọ́n irọ́ léwé púpọ̀ lè wà nínú òkùnkùn ká máa pọ́n irọ́ ní ewé àwọn kan fi ẹ̀sùn kan ọmọ bàbá yìí gan pé orin ẹ̀kan wà tó release níbi tó ti ń sọ̀rọ̀ wípé tó ti ń sọ̀rọ̀ tako àwọn tó ń gbógun ti kọkùnrin àtọkùnrin máa fẹ́ra wọ́n fún mi wọ́n sọ tẹ́tù orin yẹn and mo dẹ̀ fẹ́ kọ́ sílẹ̀ o wọ́n sọ tẹ́tù orin yẹn pé ó ń sọ wípé anybody ò ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti gbógun ti ẹni tí ó bá lòdì sí kọkùnrin àtọkùnrin máa fẹ́ra ìgbà yẹn dandan ìgbà tó release orin ẹlẹ́nu ti ń kún pé kéèyàn jáde ọmọdúàbí tó ẹni tó bá jẹ́ ọmọdúàbí ò lè jáde ó máa kín ìwà ìbàjẹ́ lẹ́yìn láwùjọ and you call yourself a lawyer bàbá ẹ̀jẹ̀ ìjẹ́ lọ́yà ìyá ẹ̀jẹ̀ lọ́yà àbúrò ẹ̀jẹ̀ lọ́yà ó dẹ̀ ń sọ wípé kí ló kàn àwọn aráàlú bẹ́ẹ̀ pé ọkùnrin àtọkùnrin ń bára wọn sùn láwùjọ tó dẹ̀ mọ̀ pé ní àwùjọ tiwa kò lòdì definitely ẹ má jẹ́ sọ̀rọ̀ náà torí ẹnu ń kún pé kí ló pa òun àti Bob papọ̀ tí Bob fi ń pè nígbà tí Bob wà nínú VIP apartment yẹn pé kó yá ń lówó kí ló pa òun papọ̀ then níbo ni Bob ti rí fóònù torí èmi gbọ́ pé wọ́n ní àwọn tó bá lọ sí irú ọ̀tọ́ bá lọ gba ìwọ̀n máa gba fóònù wọn báwo ni tí Bob sì jẹ́ tẹ̀fọ́rà láì kó mú fóònù ẹ̀ fáǹsì fóònù ẹ̀ wọnú bẹ́ẹ̀ tó wá ń pè gbogbo àwọn èèyàn tó ń tún ṣe fídíò pẹ̀lú wọn. ibi tó tẹ̀sí máa fún wa ni pé nígbà tí wọ́n dájọ́ fún Bob tọ́jọ́ yẹn tí tó fẹ́ wọnú mọ́tò fẹ́ gbé lọ sọ́gbà ẹ̀wọ̀n ẹ̀ lọ́gẹ́gì sọ pé
èèyàn ń lọ ọgbà ẹ̀wọ̀n ó gbé lọ́gẹ́jì sí náà bẹ́ẹ̀ kó lọ vacation káàkiri pé à ń tẹ́ra wa lórílẹ̀‐èdè yìí ni. so àwọn èèyàn táwọn ìjẹ́ fi ń dá bàbá ni pé bàbá ni lọ́ọ̀yẹ̀ tó bàbá tẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ owó tí wọ́n gbà. so òpin kí táwọn sọ pé ẹ lè sọ pé VDM jẹ̀bi torí pé òrìlì sọ́dún torí pé kì í sọ̀rọ̀ ló sọ̀rọ̀ sínú ọjọ́ yẹn Bobrisky fúnra ló sọ̀rọ̀ sínú ọjọ́ yẹn Bobrisky fúnra ló dẹ̀ dárúkọ bàbá mẹ́rin ló dárúkọ ọmọ bàbá pé ọ̀rẹ́ làwọn òun kò yàn lówó ọmọ bàbá dẹ̀ jáde lóòótọ́ ó ní òun ò fẹ́ Bobrisky òun nǹkan tó ká pa àwọn pọ̀ ní pé lóòótọ́ ní Bobrisky ní kò yàn ní 3M. the question is kó tó ní pé èèyàn méjì máa sọ pé yá mi 3M ó mi pé wọ́n ti mọ́ra tẹ́lẹ̀ kí ló pa yín papọ̀. Bobrisky ló dẹ̀ dárúkọ ẹ̀ nínú ọjọ́ yẹn kì í ṣe VDM so wáyé tẹ̀mí dùn kòkò mọ́ VDM pé ẹ fẹ́ gbé pé ẹ fẹ́ kó sẹ̀wọ̀n. ibi tí àwa ọ̀dọ́ orílẹ̀-èdè ti gbọ́dọ̀ wá jáde ń sìn lélẹ́yìí bùkọ́ tó wá ní pé wọ́n gbé VDM lọ ẹ̀wọ̀n ń sìn eléyà máa jẹ́ ẹ̀rù fún àwọn olóòótọ́ mi láwùjọ pé àwọn ò fẹ́ sẹ́wọ̀n omi kan fẹ́ máa pa iyè mọ́ àwọn ọ̀dọ́ tó fẹ́ máa sòótọ́ nínú nìyẹn àwọn ọ̀dọ́ tó ń jà fún orílẹ̀-èdè wa omi pé wọ́n fẹ́ máa pa iyè mọ́ wọn nínú nìyẹn kan tó dẹ̀ dùn mí pé bàbá wà lára wọn tá ń rò tẹ́lẹ̀ wípé wọ́n gbógun ti wà ìgbàjẹ́ ní orílẹ̀-èdè yìí àwọn ọmọ wọn ló wá ń ṣe kátikàti yìí wọ́n èmi wò pé ọmọlúwàbí ò tẹ gbọ́dọ̀ support ẹni tó ń tọ́ ọkùnrin tó ń fẹ́ ọkùnrin láwùjọ wa mélòó sórílẹ̀-èdè mi ọkùnrin tó ń fẹ́ ọkùnrin tán kíkiri bọ́ra wọn ní àìdí mi rò pọ́ ọmọlúwàbí kò sí ìwé tó lè kà láyè tó yẹ kó mọ̀ nípa morality kò sí ìwé tó lè kà you might be a lawyer degree is degree discipline ń kálukú ló yàtọ̀ masters is masters PhD is PhD so discipline ń kálukú ló yàtọ̀ kó jẹ́ lọ́yọ̀ mi pé ojú ẹlòmí lọ láyé tiẹ̀ because ibi tí wàá ti jẹ́ champion yẹn o lè jẹ́ champion bẹ́ẹ̀ ní field tèmi so èmi ò expect báwọn ọmọ bàbá lè máa tún kòkò mọ́ VDM o mi tẹ̀ expect rárá tọ̀ bí bàbá yẹn ṣe lórúkọ tó ta ti ń fi ojú náà wo bàbá yẹn pé bàbá ilé saint ni o kò fẹ́ wà bàjẹ́ o mi tẹ̀ wọ́n pé bàbá ń gẹ́tẹ̀ lè já agbẹjọ́rò Bobrisky torí irú ìgbà tó pè wọ́n pé bàbá ẹ̀yin mo fẹ́ assign as my lawyer ó yẹ bàbá pé ìjókòó pé ọmọ nǹkan tó ń ṣe ilé ìbọ̀jọ́ là jẹ́ kán gbé ọ̀rọ̀ òfin tì kán wá kí morality bọ̀ kán kí bọ̀ gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ àbáwọn lè gbà kọ́ mọ́ wọn máa gbé ayé yẹn. Then another question I want to ask gbogbo àwọn tó wọ́n ní Bobrisky dárúkọ ẹ̀ nínú second audio yẹn pé à ń bẹ VDM pé kó release àwọn kan kó má release ẹ̀ bá àwọn afẹ́ kó release ẹ̀ afẹ́ kó ojú àwọn aṣebi hàn. ẹjọ́ kí ló pa wọ́n pọ̀ kí ni àǹfààní tí Bobrisky ń ṣe fún wọn tí wọ́n fi ń fún ní owó àtàwọn celebrities wa àtàwọn honourables wa kí ni nǹkan tó àǹfààní tẹ́kàn lára ẹ̀ pé ọmọ yìí nǹkan báyìí àǹfààní nǹkan báyìí là ń gé lára ẹ̀ ẹ jẹ́ ká máa kó fún ká máa kó mílíọ̀nù sùn. mi ìmọ̀ bí àìrísí pẹ̀lú mi ṣàmà kò yé mi torí àwọn èèyàn tó nílò owó tó ń wà gidi tó ń wà lẹ́ni tó ní ọpọlọ tó ní làákàyè wà ní àwùjọ wa táwọn èèyàn fún lọ́wọ́ táwọn celebrities fún lọ́wọ́ celebrities ló ń kó fún Bobrisky celebrities ẹgbẹ́ wọn ó ń ṣàìsàn wọn àrí tí ẹrù kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló wà àṣírí wo ló wà ń bẹ̀ mi mọ̀ bí ẹn gẹ̀ẹ́tì nǹkan tí mò ń sọ̀rọ̀ kò yé mi o so ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún ìdílé bàbá Fẹ́mi Fálànà kàn fi VDM lọ́rùn sílẹ̀ o kàn fi sílẹ̀ lọ́rùn o òun kọ́ kí tó máa fẹ́ gbèyàn lẹ́jọ́ kí wọ́n pe Bobrisky tó dárúkọ bàbá Fẹ́mi Fálànà nínú ọdún lẹ́jọ́ pé bàbá Fẹ́mi Fálànà ní agbẹjọ́rò ó dẹ̀ try fún ọmọ bàbá Fẹ́mi Fálànà kó pe Bobrisky tó dárúkọ ẹ̀ lẹ́jọ́ pé ó sọ pọ̀ rẹ̀ lẹ́hùn òun dẹ̀ pé òun ni kó pè lẹ́jọ́ ẹni tó pẹ́ ọ̀rẹ́ sọ pé tó release ọdún lẹ́ máa pè lẹ́jọ́ okay now very big question bọ̀bọ̀ tó wà ní Amẹ́ríkà tó wà àti Bobrisky tó yẹ pé àwọn ọmọ ìjọ ní conversation yẹn tí Bobrisky sẹ́ni lọ́dọ̀ ẹ̀ sí ọ̀rọ̀ tó ọ̀rẹ́ tó dá wàhálà sílẹ̀ tó yẹ pé òun ni Bobrisky yá lówó tó ní tó pé Bobrisky ò sanwó tó release ọdún yẹn fún VDM dárúkọ yẹn máa ń sìn àwọn ọmọ bàbá Fẹ́mi Fálànà dárúkọ yẹn máa ń sìn o wọn àníyàn borúkọ àwọn ẹjẹ́ òtún pé ó sẹ́ni ọdún yẹn sí VDM o Bobrisky tó tún wá dárúkọ inú ọdún yẹn wọ́n mú bí tó bá tiẹ̀ ń discuss nǹkan tó jẹ́ private something or tó wà privacy pẹ̀lú ọ̀rẹ́ ó ní láti máa mention orúkọ àwọn èèyàn sọ pé Bobrisky wẹ́ẹ̀ tó fi mention orúkọ wa nínú ọdún yẹn sọ lọ́pàá yẹn fi Bobrisky gbà yẹn ẹ wá jump èèyàn méjì yẹn ẹ wá ń kí fún VDM pé ẹ máa pè lẹ́jọ́ pé báyìí lórúkọ jẹ́ tó jẹ́ pé nǹkan tó yẹn jẹ́ sọ ni pé tó bá jẹ́ pé òótọ́ ni ìwà tẹ̀wù yẹn kù díẹ̀ káàtó ṣùgbọ́n tó bá jẹ́ pé irọ́ ni ẹ jáde kẹwàá di bọ́ǹkẹ̀ bọ̀ torí pé Bobrisky jẹ́ client bàbá Fẹ́mi Fálànà ó fẹ́ defend client wọn Bobrisky jẹ́ ọ̀rẹ́ ọmọ bàbá Fẹ́mi Fálànà ó fẹ́ defend ọ̀rẹ́ that is just the simple truth about this matter. So ẹ̀yin ọmọ Nàìjíríà rere ẹ bá wa dìde VDM gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n
wọ́n fẹ́ fọwọ́ lágbà lójú rípò oúnjẹ ọmọ àtàpàtà dìde wọn kì í sọmọ lọ́ọ̀yà kì í sọmọ adájọ́ kì í sọmọ nẹ́rẹ́bù wọ́n fẹ́ fọwọ́ lágbà lójú tó pé ìwé táwọn kà gba èèyàn táwọn àwọn tá a gbójúlé lórílẹ̀‐èdè wa nìyẹn tí wọ́n ń sojú ayé pé àwọn ń jà fẹ́tọ̀ ọmọ ènìyàn tí wọ́n ń sojú ayé pé Buhari ó dáa Tinubu ò sí wọn èyí gbà pẹ̀lú òyìnbó rọ́ òyìnbó ńláńlá òyìnbó rọ́ kẹtìrì ẹtì lójú ayé báyìí ẹtìrì àbẹ́ẹ̀ni ẹtìrì àbẹ́ ṣé irú àwọn ọmọ yẹn náà ṣé tí àwọn tó yẹ kó yẹ ká mọ̀ wúlò pé àwọn ọmọ yẹn mú yẹn bí bàbá wọn àwọn ń sòtọ́ bí bàbá wọn bá ní ṣe bí bàbá wọn ṣé àwọn ọmọ ilé báyìí ṣé ẹ̀rí àwọn ajáde egungun wọn àwọn méjì wà náà tó pọ́ ti jẹ́ lọ́ọ̀yà ṣé ìjẹ́kọ́ máa ṣe lọ́ọ̀yà ni ṣé tó gbẹ́ ìjẹ́ lọ́ọ̀yà ní pé ọmọ Nàìjíríà máa wọ́ṣìpù yìí ni owó skul tó ṣẹlẹ̀ lórí tó ṣẹlẹ̀ àwọn tó kùnà lórí bẹ́ẹ̀ ìjẹ́ lọ́ọ̀yà mi pé kọ́ máa wọ́ṣìpù yìí náà kọ́ máa bẹ̀rù kọ́ máa sòtọ́rọ̀ so torí bẹ́ẹ̀ bá ti wọ ìbàjẹ́ láwùjọ nobody must talk àbí torí bẹ́ẹ̀ ti jẹ́ lọ́ọ̀yà and you got to sọ nígbà tí I was discussing this matter with one of my friends yesterday pé make video lórí kí ni ó ní tó máa gbé wọn lọ lẹ́jọ́ gbẹ́gbẹ́ number one àwa ṣe tẹ ń bí dorúkọ wa ni kò tẹ́ tó tẹ̀ tí màá wà àwa náà ṣe gbàdúrà ká ní orúkọ ni that is number one. number two dẹ̀ ni pé sórí gbogbo ilé ayé yìí ayé ló mọ ó kàwé mo náà tún gbà tí mo kéwì kan fún àwọn àyíṣà Association of Yorùbá in Diaspora ní orílẹ̀-èdè yìí ní last week that's what I told gbogbo àwọn professor studio kan ẹgbẹ́ gbogbo ìwé tẹ̀ ká yìí èmi ni professor èmi ni gbàkàwò kan náà gbogbo ilé ayé ló mọ kò kọjá ilé ayé gbogbo ìwé yẹn double prof tó níyẹn kó tó o fẹ́ fi wọ́jọba ọ̀run ni iṣẹ́ tó o ṣe máa wọ́jọba ọ̀run kì í ṣe certificate yẹn kọ́kọ́ lórí double kan fẹ́ mi triple prof kò gbọ́ wọ́jọba ọ̀run kò orúkọ rere sílẹ̀ fún ẹ tó bá lọ kò kọ orúkọ rere sílẹ̀ fún ẹ tó bá lọ kò ní gbogbo agbára ilé ayé kó wà ní gbogbo ẹgbẹ́ òkùnkùn mẹ́rìndínlọ́gbọ̀n kò kọ orúkọ rere sílẹ̀ fún ẹ tó bá lọ ìwà ẹ ló máa kọ orúkọ rere sílẹ̀ fún ẹ olóòlù máa sílẹ̀kùn ọ̀run rere sílẹ̀ fún ẹ so agbọ́dọ̀ mọ wọn kíní yẹn ní gbogbo eré wa tá a bá ń sá lórí ilé ayé òun náà wá tó ẹ pé àwọn kan máa wò ní wò pé no matter how bẹ́ẹ̀ ṣe fi nǹkan kan jẹ́ gbàgbọ́ tó a sì máa sọ òótọ́ yẹn kì í ṣe torí owó bọ̀ torí pé àwọn náà wò ní wò pé nǹkan tí yẹn gbélé ayé ṣe yẹn ní kókó kì í ṣe oye years tó lò láyé kì í ṣe oye owó tó ní láàkántì ẹ̀ ní ayé kì í ṣe dúkìá tó kó jọ ṣùgbọ́n nǹkan rere tó ṣe láwùjọ rere tó ṣe láwùjọ ó ní ayé máa ròyìn àwọn kan ti kú ní ayé tá a ti gbàgbé wọn sìn àwọn kan dẹ̀ tún ti kú pé tá a bá tó a ti dákọ̀ báyìí ìpè là ń ṣe sí orí ìrìnà dìrò wọn àwọn kan dẹ̀ tún kú tó pé ẹ tún kú tó pé generation bàbá mi ni wọn tó pé mo tún bá ìtàn rere wọn ní generation mi tá a sì sọ̀rọ̀ wọn rere so wọn náà ronú yẹn lórí ẹnìkan lórí ọ̀rọ̀ lánàá Àjọmádé lórúkọ mi ẹ bá mi share fídíò yìí ẹ má dẹ̀ bọ̀ láti subscribe YouTube channel mi Àjọmádé TV rè ó dá.